nǹkan bíi 30 ọdún lé dáadáa ní ẹgbẹ́ ọ̀hún ti wà MAAN ni wọ́n pè é, ìyẹn Music Advertisement Association of Nigeria, ẹgbẹ́ àwọn tó ń polówó orin rẹ́kọ̀dù, fídíò orin àti àwọn tí wọ́n ń ṣe ìgbélárugẹ fún àwọn tó ń kọrin. Ọ̀pọ̀ èèyàn ńláńlá ni wọ́n ti darí ẹgbẹ́ náà dáadáa tí àwọn olórin kì í sì kọ ìyẹn wọn kéré ṣá o. Ẹgbẹ́ MAAN ń ṣòjòjò ipò tí ẹgbẹ́ náà wà lásìkò ìkùdí ẹ̀ka àtó bí wọ́n ṣe wà nílé ẹjọ́, bẹ́ẹ̀ ni àárín wọn kò gúnrégé o, tí nǹkan kò sì lọ déédéé láàrin kálukú wọn. Ǹjẹ́ kí ló fà á? Kí ló tí ẹnu wọn kò ṣọ̀kan? Kí ló gbé wọn lọ sí ilé ẹjọ́? Ta ló pẹjọ́? Ta ni wọ́n sì ń bá ṣẹjọ́? Kí sì ni ìrúkèrúdò tí wọ́n sọ pé àwọn ìgbìmọ̀ àgbẹ̀gbẹ́ náà ń dá sílẹ̀, ìyẹn BOT? Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kan àwọn BOT yìí o. Bẹ́ẹ̀ ni ìbéèrè ńlá pàpà wáyé lórí pé ṣé àwọn BOT ló ní ẹgbẹ́ ni àbí ẹgbẹ́ gan ló ṣáájú BOT? Èyí àti àwọn ẹ̀hónú lóríṣiríṣi ni àwọn ẹgbẹ́ fi hàn o. Bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ kúkú wáyé nígbẹ̀yìn ọ̀rọ̀. Ẹgbẹ́ MAAN nínú ìpàdé tí wọ́n ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ yìí nílé ẹgbẹ́ náà tó wà ní Mushin ni wọ́n ti forí ìkòkò ṣọ́ọ́dúnrún. Wọ́n tú ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ṣètò ìbò ká. Wọ́n ní kò yẹ kí ìgbìmọ̀ wọn lò ju oṣù 4 péré lọ, ṣùgbọ́n tí wọ́n ti lo ọdún 2 dáadáa. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti dé kóòtù nígbà tí àwọn kan sọ pé àwọn ti yan ààrẹ tuntun láì tẹ̀lé ìlànà tó yẹ. Ta ni àwọn ọmọ ìgbìmọ̀ tuntun tí yóò ṣètò bí ètò ìdìbò yóò ṣe wáyé o? Àwọn wo sì ni wọ́n jáwé lọ jókòó sílé fún? Àwọn sòkèsodò àríjáde mọ̀dàrú àfẹ́wọ́nú ẹgbẹ́ ìgbà. Nítorí náà a fẹ́ sọ̀spẹ́ndì wọn indefinitely. Orúkọ wọn la fẹ́ máa kà fún yín yìí: Táíwò Fátóyìnbó, Arúgbàbúwó, Musíbáwò, Àlùbáríkà, Àfíìsì, Sùrájùdín, Àmúsà àti Alápánlá. Ògúnwálé Akeem Ọpẹ́yẹmí. Níbi tí MAAN wà lénìí, báwo lè ṣe débẹ̀? Kí ló fa wàhálà? Níbi tí àwọn èèyàn wá wọn ní tẹríba fòfin, wọn dẹ̀ bọ̀wọ̀ fòfin. Ibi tó bá ti bọ̀wọ̀ fòfin, crisis la máa witness rẹ̀. Ṣé wà ń kóòtù? Àwọn kóòtù. Kí ló gbé lọ kóòtù? Nítorí wà lọ kóòtù ni pé àwọn ọmọ wa tó mọ̀ nípa òfin tó rí pé àwọn tó ń ṣe ètò election wa wọn ò tẹ̀lé òfin. Definitely they will challenge the authority in the court. Irú òfin wọn ò tẹ̀lé? Yes. Òfin wa ní sọ pé tó bá fẹ́ elect national officers after the expiration lásìkò àwọn tó wà bẹ́ẹ̀ bá tọ́ láàrin oṣù 4 ẹ gbọ́dọ̀ elect national officers, and tó bá fẹ́ elect national officers 5 from each state delegate ló máa wá from ní gbogbo states tí association bá exist. 5 yẹn ló máa determine àwọn tó máa vote fún nígbà tí àwọn contestants àwọn adíje ṣá tó bá díje tó bá wọn sọ̀rọ̀ tí bá débẹ̀ o báyìí ni máa ṣe báyìí ni máa despite the fact that at times wọ́n ti lè lọ sí states wọn lọ sọ pé mo ní program báyìí lọ́wọ́ ọ báyìí la máa ṣe tó fi wá sọ ni àwọn èèyàn wa tó náà wọ́n jẹ́ ẹlẹ́rìí ìjọba trustees afọkàntán wọ́n wá fi róòlù afọkàntán lẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn di electoral committee. Ìbéèrè tó fẹ́ bèrè, ṣé trustee ló ṣáájú ẹgbẹ́ yìí àbẹ́ ẹgbẹ́ yìí ló ṣáájú trustee? Wọ́n ló ṣáájú. ẹgbẹ́ ló ṣíwájú trustee. Kọ́rọ̀ máa kọ́ sà, ibi tí wọ́n ń lọ ní wípé ọ̀dínà ẹgbẹ́ ni ọ̀gá trustee, bàtà ẹgbẹ́ lẹ́gbàá trustee. Wọ́n BOT like Alhaji Rahim Etunde, Lijadu Make Lijadu and Shibaya Kola, and they are not financial members of the association. Since the inception of this great association, one or 10 naira as annual dues. Segberi, they keep on disturbing the association. Because àwọn èèyàn wá gbọ́ngàn ò mọ òfin
àwọn tó wá mòfin ló wá gbé wa lọ kóòtù sí gbogbo tá à ń ṣe yẹn kò sí lábẹ́ òfin o tẹ bá mọ̀ pé ẹ mọ̀ ẹ wà ẹ tẹ̀ ṣe ó bófin lọ ẹ máa bọ̀ ní kóòtù ìyẹn la fẹ́ lọ káwọ́ sẹ́yìn fún wọn sí pé kọjọ kọ́ má bínú pé kọjọ àwọn oníkẹ́ lọ dìbò olú yẹ o torí pàtẹ́ wá fẹ́ dìbò ká tó dìbò there must be rules òfin láti wà pé a fẹ́ dìbò òfin wo ló wà á nílò òfin míì láti ṣe òfin tó wà ní constitution náà la máa tẹ̀lé òfin tó wà ní constitution ìnáwó èèyàn wá tẹ̀lé ló lọ ra form èmi san 50 èmi san 40 ó wá pa bí 500,000 naira wọ́n ṣẹ̀ wá bẹ́ẹ̀ sí yọ géèmù wípé àwọn àgbààgbà ló máa ti gbọ́dọ̀ ti rí yẹn. tí ò lè wáyé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ò wáyé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ò lè sínú òfin wá. sọ́jà àpàrà á dìbò yàbí ò tí ì dì í. èmi nígbàgbọ́ pé wọn ò dì í nítorí before that day àwọn yẹn ti lọ gba court injunction ẹ má dìbò yẹn o ní federal high court 6 wọ́n ti lọ gbà á. wọ́n ti lọ gbà ní Ìkòyí ẹ má dìbò yẹn o láì jẹ́ pé ẹjọ́ tó ọmọ yín mú wá bí. ẹ bá yanjú ẹ̀. tá a bá yanjú ẹ̀ o the court can grant us pé ẹ lọ dìbò. ọjọ́ wo lọ́jọ́ bò ọjọ́ wo ni wọ́n fún wọn ní lẹ́tà. ọjọ́ bò ẹ I think should be 26 24 wọ́n lè ti wá gba 2 days or 3 days before the date wọ́n dẹ̀ lọ sáà fún wọn wọ́n wá ń sá káàkiri wọ́n ń sá káàkiri of course mo wà ń bẹ̀ láti wá sọ ẹ má dán o wọn ò dẹ̀ ṣe bóyá ń jọ yìí. wọn ò ṣe. wọn ò ṣe. báwo lọ́lága ṣe wá jáde that's a very good question. ọ̀rọ̀ ààrẹ. ààrẹ ṣe wá jáde wọ́n wá lọ sílé ìkànnì wọn òpè wọ́n pè bẹ̀ ní ìbàfò lọ́ti lọ́ṣẹ́ náà ṣẹlẹ̀ I believe pé ọ̀bọ ń gbé ọ̀bọ kan ni constitution wa sọ pé tá a bá ti fẹ́ ṣe a máa pe conference ni tí gbogbo wa máa wà bẹ́ẹ̀ ká máa dìbò fẹ́ ní tá a bá fẹ́ kí ló wá fà pé àgbà ló fẹ́ dìbò ilé mẹ́mbà wa kọ́ láti fẹ́ lọ ṣe ní ìbàfò wọ́n tẹ̀tún wá ṣe kan ọtún náà ti yí constitution padà níbo lẹ ti ṣe wọ́n nílẹ̀ Alhaji Babs Dáúdà Babalọ́lá lẹ ti ṣe constitution níbo lẹ ti adopt ẹ̀ wọ́n nílẹ̀ ṣọ́ọ̀bù Alhaji Remi ọmọ tí ní ìsọ̀nlọ́fù ọ̀tá bá débẹ̀ á ṣàlàyé fúnjọba. ṣògbé lè fẹ́ lọ́rùn níwájú ìjọba báyìí. bẹ́ẹ̀ ni a máa sọ tá a rí ni o. àwọn mélòó làwọn àgbààgbà náà. tọ́ba náà wà àgbààgbà àkọ́kọ́ ni mo jẹ́. àwọn BOT. aláàní BOT aláàní BOT àwọn tó kọ̀ sí pera wọn BOT ní àwọn Alhaji Rahimi Oyètúndé Chief Báyọ̀ Akínọlá and Chief Michael Ijani àwa ò dẹ̀ gbà wọn BOT torí the law says we must be 5 and above ó kéré ju ẹ gbọ́dọ̀ pé 5. ṣé ẹ ní 5 rí tẹ́lẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ sí àwọn méjì ti tẹ́lẹ̀. a ní 5 ṣe mọ̀ pé èèyàn máa ń papòdà nǹkan ti papòdà ìkejì náà tún tẹ̀lé tó jẹ́ secretary the treasurer secretary tó tẹ̀lé àwọn wá níbi ilé ìgbà àwọn lè yan méjì kún wọn lè lágbára. ṣọ́ọ̀ṣì ẹ̀ tí wàá yàn. tó bẹ́ẹ̀ wọn tẹ èèyàn sá nítorí àwọn náà mọ̀ pé arúfin làwọn torí wọn sọwọ́ ẹgbẹ́ wa. so going forward sir ìtẹ̀ṣe lè ní kí ni àfojúsùn tí gẹ́gẹ́ bí. ìtẹ̀ṣe lè ní ni pé ọ̀rọ̀ Awólọ́wọ̀ ló padà ṣẹ Awólọ́wọ̀ ni tó bá ya fúnra yín ẹ̀ máa jà fúnra yín òun jà fún yín sí o Awólọ́wọ̀ ni fúnra yín ẹ̀ máa jà fúnra yín o nísìnyí ni pé two face ni mátà ẹni àkọ́kọ́ ni pé àwọn ọmọ yẹn gbé wa lọ sí court ẹ má ṣe election yìí o. àwọn ọmọ wo ṣé wọn wà nínú ẹ̀yìn tẹ wà mílẹ̀ nìṣá. àwọn àánú wa ìkíní Dekus èkejì Ọ̀rọ̀jà ìkẹta Tautech tí ò tẹ ráyè nù ó ti lọ láàrin owó yẹ kó gbówó ní kájọ ìpàdé torí wọn láṣẹ wà gbé now ó ti lọ àwọn yẹn ló ka constitution lórí pé òun tá à ń ṣe ògbófin mú ká wá lọ káwọ́ sẹ́yìn lójú wọn ká máa rojọ́ ká máa dọ̀bálẹ̀ bẹ̀ wọ́n akúkú bẹ̀ wọ́n lé làṣẹ wá bẹ̀ wọ́n bí níta ṣe lóòótọ́ kò bófin mu abakọ́ o àwọn báyìí torí wọn dáwó sẹ́gbẹ́ wa wọn mọ̀ ìyá tá à ń jẹ 30 years ago kò sẹ́ni tó lè mú annual dues jáde pé 200 and 500 àwọn sọ́nù ẹgbẹ́ wọn lè ṣe. tó bá yìí sẹ pé ní rè nísìnyí àwọn tí wọ́n gbé lọ sí kóòtù àwọn àmì lè ní
tí ẹ bá ṣe wọ́n fẹ́ lọ kóòtù sọ pé àṣẹjọ́ mọ́ ni àbí kí lè fẹ́ ṣe gan tàbí jẹ́ bí a means of moving the association forward. Yes, ká gbéra wa lọ sí court is not new. Association even our political parties wọ́n gbéra wa lọ sí court. Àmọ́ tá a bá mọ̀ pé a jẹ̀bi kò sí tó burú tá lè yẹ ẹni bá ti ju bàbá ẹni lọ. Bàbá la gbé nítorí ọ̀pọ̀ ìtìgbọ́jù wa lọ wọ́n ti rí òfin. Nítorí wá ṣẹlẹ̀ pé kọ́ tó yẹ sí kíáṣíkà òfin yẹn náà máa gbé fún pé òfin ẹgbẹ́ wa ìlú la fẹ́ tẹ̀lé o. Táwọn yẹn bá ti wá ọ̀pẹ́rẹ́tì pẹ̀lú òfin yẹn lọ àwọn bẹ́ẹ̀dì sẹ́gbẹ̀ẹ́ àwọn aṣọ fún wa pé ẹni tó ní sè nínú ẹgbẹ́ is a financial member o. Àwọn pípì yìí wọ́n ní on sọ annual dues wọn likewise myself the law says you should pay the annual dues to the bank. À ń sanwó wa o àwọn tó ń dá wàhálà ilẹ̀ wọn ò fẹ́ nísìnyí ọmọ náà yan kíláṣẹ́ká kan no problem my try my best ọmọ àti sọ fún wọn ìkànnù wọn ó wá sí ilé ni pé n tó ń dájà yìí lẹ̀ ni pé wọ́n ti sọ fún ìsọ́yọ̀ pé abẹ́yọ̀ ní kí á ti kà àmọ́ ẹni báyìí ní kẹ́ lọ dìbò fún o oníkẹ́ gbé ìjọba fún mi ò mọ rules bóyá mi ti ka constitution wa débẹ̀ látijọ́ tí mo ti wà ní ẹgbẹ́ láti 1990 to 2023 mi ò ti ka débẹ̀ pé àwọn àgbààgbà ló máa dìbò national mi ti ka tó bá wá wà pé wọ́n ní wọ́n ràn tó bá ní wọ́n á sọ fún ọmọ tó pẹjọ́ kẹ́ẹ̀mẹ́jọ pé òòrè nínú constitution ló wà. so committee tó ti wà lẹ́nu báyìí sí. committee tó wà lẹ́nu. Without any fear of the Constitution, to the dictates of our great association, as chairman, National Council Committee. God help me. God help me. Ẹni tó wà lọ́fíìsì tó lóhùn kí á ti kà tó yẹ kó fòṣù mẹ́rin ṣe tó fọdún méjì àbọ̀ ṣe àgbègbè àwọn àpè conference headed by the chairman of the elders council ó wá pè wá pé ẹ wá a lè fẹ́ gbẹ́ ilé lọ kó máa lọ báyìí. ṣé yẹn tó wáyé lé nìyẹn. owó tó wá wáyé lé nìyẹn pé yẹ wá lókè ní tó ṣe ni pé ẹ jẹ́ ká yọ kí á ti kà ní simply because ẹni tó wà ń bẹ̀ former chairman Fatoyinbo Taiwo tí ẹ fi ṣe chairman kẹ́kẹ́ committee tẹ́nu ẹ̀ ti pé 4 months about 1.5 years ago káyọ̀ ẹlòmíì lẹ́nìí káyọ̀ yọ kí á ti kà committee pending the resolution or the termination of the suit tó wà ní court a lè fi lélẹ̀ láì ní olórí bẹ́ẹ̀ so kò gbọ́dọ̀ sí fákù ayé yóò gbọ́dọ̀ ṣòfò tí mi níbẹ̀ nìyẹn o. nígbà tí ilé ẹjọ́ ti sọ pé kí wọ́n má dìbò tí wọ́n tẹ̀ ṣe pé wọ́n dìbò náà ní ọ̀nà ẹ̀tọ́ ṣé kìí ṣe pé wọ́n fi ẹ̀wọ̀n ṣe dé báyìí. àti wọn ẹ̀wọ̀n tó bá kú sáájú lọ àwọn alábàdàn adájọ́ wọn náà wọ́n ṣe àwọn orí àmọ́ wọ́n parọ́ pọ̀ wọ́n ṣe ẹni tó wá ṣọ̀yàn yẹn náà òun náà ń parí èdè ààrẹ. ṣé ẹni tí ń parí ààrẹ nísìn. ọ̀hún ti parí àti wá suspend inú ẹgbẹ́ wa we have to respect the law nínú ẹgbẹ́ wa federal government federal high court for that matter ó give an enrollment order that election báyọ̀ gbọ́dọ̀ wáyé ìwọ wá lọ parí ìdàrẹ́ pé wọ́n yún ẹ̀ ìwọ náà lọ jókòó tábà tí kéèsì yẹn tábà dìtàmì kéèsì yẹn ó ṣe lọ àmọ́ ìjókòó. International. Now, èmi fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá tó wà yìí. Gbogbo ọ̀rọ̀ kan sọ látàárọ̀ pátá kò sí àṣàdà nílẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yìí. Ìdí ọpẹ́ mi rè. Nítorí pé àwọn àgbà wọn ti wà
gbogbo àwọn tó ń dà wá láàmú àwọn àgbààgbà bíi tiwọn báyìí náà àwọn tó ti ṣe rí tó ti mọ̀ bó ṣe rí àwọn náà lọ fẹ́ tún ta orí ẹgbẹ́ ìkodò ọlọ́run sì ní torí ẹgbẹ́ ìkodò gbogbo ẹ tó bá gbìmọ̀ pọ̀ kí òun torí ẹgbẹ́ ìkodò gbogbo tó rí nínú ẹgbẹ́ yìí á fọwọ́ rẹ̀ á fi dànù ìdí tí mo sọ báwọn àgbààgbà ẹgbẹ́ yìí náà ló ń dá wàhálà sí wa lọ́rùn àwọn bàbá tó wà lókè àwọn Adétáyọ̀ yìí àti bá wọn ṣèjọba rí kò bàjẹ́ lórí wọn àwa tí wọ́n ń lo àwọn chairman tó wà ní ìyá 2000 tó bá wà ní kó máa jẹ́rìí àwọn bẹ̀là àwọn ẹni tó kù lóbítò àti mi ò láwọn ló di ẹgbẹ́rú o ṣùgbọ́n àwọn náà lọ́wọ́ bẹ̀ torí irúgbó kò yẹ kó wà bẹ̀ nígbà tẹ́yìn dúró kó lè dá ẹ̀yin náà bá wájú wọ́n bá yín wájú ẹni ò dẹ́gbẹ́rú àwọn dé lẹ́yìn àwọn tó wá jẹ ààrẹ lẹ́yìn wọn tó ń jẹ alága president tó ń jẹ gọ́vnà ẹ wá dúró síbì kan ẹ̀ ń tafà sókè ẹ̀yìn tó borí bọ́ba yóò rí wọn ọ̀rọ̀ ń wò wọn èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ sà ẹ̀yin bàbá gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi tó sọ̀rọ̀ kí n tó gba máìkì ẹgbẹ́ yìí ó wà lọ́wọ́ yín wọ́n sọ pé ó wà lọ́wọ́ yín ṣùgbọ́n tó bá wà lọ́wọ́ yín lóòótọ́ lẹ́nìí tẹ bá lọ́mọ 50 tẹ́lẹ̀ ọmọ tó máa tẹ̀lé ní 1000. bẹ́ẹ̀ni tó bá lè jẹ́ pé bí ẹ ṣe jókòó yìí tẹ bá ní ká máa tẹ̀lé ní lọ síbi tẹ bá fẹ́ ká máa fẹsẹ̀ ní lọ síbi wọn lẹ́yọ kọ̀ọ̀kan àá tẹ̀lé ní débẹ̀ nítorí pé kí ni ẹnì kọ́kọ́ ló lẹ́gbẹ́ question tó mú gbogbo kéèsì ni pé ṣé trustee ló lẹ́gbẹ́ yìí àbí ẹgbẹ́ ló ní trustee láìsí ẹgbẹ́ kò lè sí trustee without ẹgbẹ́ kátó dẹ́gbẹ́ lẹ̀ ọ̀rẹ́ mi já dẹ́gbẹ́ lẹ̀ ọ̀rẹ́ ìṣe bí ìfẹ́ ló wà bẹ́ẹ̀ nígbà táwọn ṣe mí nínú chairman wa my governor Lagos State former governor and incoming president by the government. òun jẹ́ ti dẹ́rìn bàbá wa ti fò dẹ̀rù ṣé ń dáná lọ ní sà àwọn òṣèlú àyè fún wọn nígbà tá a lè kó bẹ́ẹ̀ ní zone mi àwọn ọmọ sómi wà níbí kò sí ìwọ̀n tó pè mí sí tí mi ò tẹ̀lé wọn tá a bá fẹ́ rèjì èmi ni màá fún wọn mọ́tò màá tún fún wọn lọ́lọ́pàá pẹ̀lú owó àwọn lọ́wọ́ àbí chairman náà lè chairman gbàgbà tí mo ti kó bẹ́ẹ̀ mi ò fún wọn lẹ́nu ìṣẹ́gun náà ẹ jọ sáà wọ́n sì lè gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ tí àbá yẹn bá wọlé àwọn trustee yẹn ẹ jẹ́ ká mú motion lẹ́nu ẹ tó lè sọ pé bóyá secretariat mi kan lọ ṣe ìpàdé secretariat national secretariat la wà yìí a ti ní gómìnà bíi mẹ́fà méje àtàgbà ẹgbẹ́ àwọn àgbààgbà tó lọ ẹgbẹ́ nílé ìtajú bá sọ̀rọ̀ yẹn àárín kíkọ àwọn tó jókòó yìí kó national ti fẹ́ rà ṣẹ́fẹ́ lọ ṣe ní ìwé bọ́dílọ̀ dàbí bọ́dílọ̀ wà láwà yìí. àwọn bàbá tẹ̀ ń sọ yìí àgbà máa ń gbóyàn o báwa náà ṣe wà yìí àwa náà máa ṣe kan bí tọ́ pé àwọn ọmọ tó wà lẹ́yìn ọmọ ní a tó bá yá ń sìn ọmọ lóhùn ò dàgbà torí àníri mistake àdèmọ́ máa rò pé àwa la right ló bá àwọn ọmọ yẹn bọ̀tí bí ayé ṣe ń lọ sìn ayé yín kúrò nírú ìgbà táwa débẹ̀ upman bí mo ṣe lè sọ ni mo ń sọ yìí o mo wá fẹ́ yẹ kó yí ẹ̀yìn bàbá tẹ bí wájú bẹ́ẹ̀ mo ṣe ń sọ yìí lọ ayé yìí bọ̀tá bàbá yìí ò fẹ́ gbà àwọn tó yẹ kó máa tọ́ wọn sọ́nà wọ́n máa fi wọ́n máa kàn kọ ìwé fún wọn pé bàbá ẹgbà gúdà méjì àbí stout everything bàbá náà máa mú yó òun náà máa gbé nǹkan tí ó yẹ kó gbé jáde tí ó bá ṣẹlẹ̀ tó bá yìí bá tiwọn wọn nílé wá tó wọ́n mọ̀ pé nǹkan táwọn ti ṣe wọ́n ti ṣàbòsí fọ́ra wọn àwọn ẹgbẹ́ ọ̀rẹ́dẹ̀gbẹ́ táwọn arúnà kì í níjọ́ àwọn dẹ́gbẹ́lẹ̀ torí kí a má bàa jẹ wá àwa fúnra wa àwọn ẹlòmíì dẹ́gbẹ́lẹ̀ torí kí a má bàa jẹ ọmọ wọn tó ń bọ̀ lẹ́yìn èyí dẹ́gbẹ́lẹ̀ kí a má bàa jẹ wá pọ̀tì yàtọ̀ ẹni kó wọ́n jẹ wá òun làwọn ń bá sùn. àdúgbò fọlọ́ ọlọ́tún ní ká wà láyé ká san ìjókòó sí ilé mi ọlọ́run àdúgbò fún ọ ìdùnnú ẹ̀ ló fi kó wájọ ọlọ́run fi gbẹgbẹ tó wá ká orúkọ mi ni
Prince Adetunji Tadeshe, Lagos State Elder from Genesis constituency. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ máa kọ̀ tẹ̀ because gbogbo ta ti ń gbọ́ látàárọ̀ gbogbo ẹ̀ náà ló jẹ́ tí ní gbèsè. Ọ̀rọ̀ mi àwọn kọ́ lọ sọ́dọ̀ àwọn bàbá wa tó ń jókòó rí. Eléégún kan wà nílùú wa nígbà kan, àwọn onílù wa máa ń lu ìlù kan fún un. Ẹ̀gbẹ́ báwo náà ṣe máa ń lù yẹn? Wọ́n á ní ìwọ̀lá rí bá wí. Ìwọ̀lá rí bá wí. Ìwọ̀tọ̀ ò mẹ́gbàá lọ́wọ́ tó fi lẹ́nìkan. Ìwọ̀lá rí bá wí. Àwọn dáàdi wa ìlà rí bá wí. Ìdí àti túmọ̀ ní wípé Ọlọ́run ló yàn yín láti ilẹ̀. Ọlọ́run ló dẹ̀ gbé ẹgbẹ́ yìí fún yín. Ibi tó ti wáyé kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ wò pé ká má sọ yín lẹ́nu. Tẹ́ bá wá ń sá fún sọ lẹ́nu yẹn, wọ́n á padà wá kú yín mọ́ tí ò yẹ kán kú yín mọ́. Àtúnṣe tá a fẹ́ máa ṣe lé ní ìtúmí kò ì létí o, but gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó wá látọwọ́ yín. Má jẹ́ kán gbọ́ pé mi ni, má jẹ́ kán mọ̀ pé mi ni. Àwọn kan ò wọ́ọ̀rì wọ́n tẹ̀ ń pẹpẹ jẹ. Ókè, ẹnìkan tó lè pèrè bílẹ̀ kan ìpèrè yìí wà very very solid. Ó ní ṣe ẹgbẹ́ ló síwájú trustee ni àbí trustee ló síwájú ẹgbẹ́. Ẹ̀yin tẹ̀tẹ̀ jókòó ilẹ̀ tẹ́gbẹ́ ìsìlẹ̀. Ẹ̀yin lè jẹ̀yà ẹgbẹ́ yìí. Ìgbà tí à ń tó àbà àjòjò fún ọ̀fman. Ìgbà tí àbà wá délẹ̀ lè kú wá wọnú àbà. Ìgbà tí wọ́n tẹ́gbẹ́ sílẹ̀ náà yàn board of trustee. Ṣé gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ mí lélẹ̀ ibi tí mo fẹ́ support ń bẹ̀ lélẹ̀. Mo fẹ́ mọ̀ bóyá àwọn bàbá bàbá ìlú tó wọ́n ní ìdá lọ́wọ́. Bóyá trustee yẹn wá lágbára jù wọn lọ tòótọ́. Ìní ìlà fẹ́ mọ̀. Tágbára bá ń bẹ lọ́wọ́ yín lò tó tọ́ pé ẹ ti gbogbo wa yí pé ẹ tó wá kú jẹ. Tẹ bá ní káwò dáadáa, state mẹ́fà wà bí. Nítorí méje nítorí pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí ó ti pẹ́. So táwọn èèyàn fi wá lè dọ́gbọ́dọ́gbọ́ tàbí kó state méje dé bí lénìí. Kéyìn tí wọ́n á waste bẹ́ẹ̀ kò fẹ́ dáa tó. Upman. Nínú àwọn ọ̀rọ̀ táwọn àgbààgbà ti sọ, àkọ́kọ́ ọ̀gbà tí Kwara State sọ̀rọ̀, any solution tó bá máa wáyé tó bá máa jẹ́ authentic must be done at national secretariat. Kó má jẹ́ pé bírú àìdá àtẹ̀wálẹ̀ kan sí tó wá jẹ́ pé àìdá ẹ̀ ló máa work. Àná àwọn kan lọ ṣe nígbà fún bó ṣe national secretariat wa. Tọ́wọ́ tún náà wá ṣe ní Lagos State secretariat náà kò ṣe national secretariat. Ẹ má jẹ́ káwa náà lù sí òfin pápẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ national secretariat. Then number 2, ẹ sọ pé èmi àárí opportunity. Ṣẹ́rí ibi tí wọ́n ti bá ẹgbẹ́ yìí lọ, ó ti sọ everybody. Òtún dàbẹ̀ pé orúkọ everybody ti build ní ẹgbẹ́ ní kò fẹ́ kó bàjẹ́ kó má dàbí ètò tó kọjá lórí àpáta tó yìí rárá. Kò sí gbàdébáyé pé wà tó bá ti dé lórí ọ̀rọ̀ kó lè lọ síwájú àmà wá. Bí a kí new election gan tó wáyé kí new executive tó wọ national yìí bí a kẹ́yìn pé àwọn tó fura wọn ní so-called trustee ẹ jẹ́ kọ́ mọ lẹ́fù wọn kọ́ mọ àyè wọn torí tí wọn bá tí ì mọ lẹ́fù wọn wọ́n yìí tún máa disturb àwọn new executive ẹ jẹ́ kọ́ mọ lẹ́fù wọn kọ́ mọ wọ́ọ̀tì wọn kọ́ mọ iṣẹ́ tí wọ́n lè dá sí yàtọ̀ sí tí wọn ò lè dá sí rárá kọ́ yé fún wa ní problem torí pé àwọn kan ti fi iṣẹ́ yìí ṣe nǹkan ajẹ́yìntà ní pé ẹ mọ̀ mísíkì nǹkan tó dání náà àbí tó bá ti pàtí mọ́ ní sáàjò níta àbí tó bá sì pàtí mọ́ tó wá pẹ́ẹ́lẹ́ ní kò ló wáyé pé kàmá ṣe kọ́ wá káńsù pé ẹ má ti pàtí mọ́ kò sí nǹkan tó jẹ́ pàtí mọ́ music òun láti sọ pé iṣẹ́ yìí ó máa lọlẹ̀ so definitely oníkálukú lè máa ṣe kó máa ṣe kó má ì tí ì rí kankan but ó ń ṣe future àwọn ọmọ torí pé ìgbà kan technology tó dé sí tó bá handset tó di phone kò sí technology yẹn gbà ẹ àwọn bàbá yẹn ṣe wàhálà ni ṣùgbọ́n àwọn àtàlẹ̀ handle technology sí àṣerú wàhálà ẹ mọ́ à ń parí gbogbo ẹ̀ lórí phone lórí ọ̀rọ̀ pé wàhálà tí wọ́n fi ti technology máa dín lọ́la tó pé táwọn ọ̀bá tó wá rí 100% benefit jẹ bí àwọn ọmọ wa lè jẹ́ ẹ má jẹ́ kí ọ̀kan ọ̀bà jẹ́ tó bá lẹ́gbọ́n mọ́tò ìgbà táwọn bàbá yìí ṣe òun ló máa ń fa wa nínú mọ́ ọ̀bá sọ pé o
tó ń gbà táwọn bóyìí yẹn náà tó bá ń ṣe orientation tó wá sọ fún àwọn bàbá tó gbà lọ́jọ́ tó bá níwọ̀n tó wá yẹ gba wà lọ́nà ọgọ́ta wọ́n á ní wọ́n rá báàfù wọ́n á máa dáṣà nínú bàbá sọ pé àwa kàn lọ orientation àwùjọ lọ ni ó jẹ́ kí irú yẹn ti ṣẹlẹ̀ sáwọn tó tó agbọ́dẹ àgbẹ̀ lọ jókòó ló mú bàbá sọ pé ọ̀rọ̀ ló gbọ́ ẹ̀. ọkàn tẹ fẹ́ ṣe pé Èmi ni Adéyẹmí Julius, bàbá kàbà láti Kaduna State. Inú mi dùn, ayọ̀ mi kún fún gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ̀dẹ̀ ń sọ. Ṣùgbọ́n àdúrà mi ni wípé ẹgbẹ́ yìí gẹ́gẹ́ bí àjẹwà kò ní bàjẹ́. Ọlọ́run jẹ́ kẹgbẹ́ ò bàjẹ́. Gbogbo ọdún jẹ́ ti bẹ̀rẹ̀ tẹ̀sí ń bá bọ̀. Olóòtú yóò ràn wá lọ́wọ́. Mo kí gbogbo àwọn àgbààgbà wa gbogbo bẹ́ẹ̀ ń sọ because àbí bẹ́ẹ̀ current àbí náà hot ọlọ́kọ̀ bá gbogbo ọlọ́jà gbogbo oṣù tó. So bá a ṣe wá síbí lè ní inú wa dùn ayọ̀ wa kún gbogbo nǹkan tí ẹ sọ àwọn àgbà pòwe wọ́n ní kò sí bóyá lè gbogbo kí ọ̀nà tèlè lóbidó ká máa bọ̀ bẹ́ẹ̀ káyọ̀ bẹ́ẹ̀ kí ká máa bò ẹnu náà láàbì sọ. Olóòmọrin yóò bá wa tó àwa kàn fẹ́ pẹ̀tù sí gbogbo wa lọ́kàn ni àtàwọn tí a rò pé bóyá wọn ò dé dá àti gbogbo àtàfẹ́ dá sí Olóòmọrin á ràn wá lọ́wọ́ gbogbo ọgbọ́n tá a máa lò ni pé káṣáàdì pé. orúkọ tèmi ni dàda ọlámilẹ́kọ̀ọ́ ní sàmà lórí tí wọ́n tẹ̀ láti àìsí MAAN ìjọ tó ọlọ́run bẹ́ẹ̀ bèrè question kan látọ̀dọ̀ bàbá náà wípé nítorí ká ṣe lénìí ṣé kò ní dàbí president méjì nínú ẹgbẹ́ MAAN ó ṣẹlẹ̀ Lagos State ní ìgbáyé president Akànjú sí nígbà tí a fẹ́ ṣe kí ló ní pé gọ́vnà Ṣẹ́gun wọ́n gbéjọba lẹ̀ ẹ̀ náà lẹ́yìn wà ń bẹ̀ nígbà yẹn àwọn bàbá náà wá jọ tí ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ jọ yẹn wọ́n ní pé wọ́n máa kọ́kọ́ tàn wá síwájú ni wọ́n mú pé ẹgbẹ́ MAAN ló wà ń bẹ ó máa ń ṣẹlẹ̀ ó máa di pé ó máa tún fa nǹkan mí lẹ́yìn ní pé president méjì tún ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ MAAN káwọn olórin fi rí wa fi ń gbà kan pé ẹ lọ yanjú ilé yín kó tó nípa ẹ wá bá wọn àwọn tá à ń ṣe adarí lórí wọn òun ni mo yẹ sọ pé sẹ́yìn bá ní pé ká yan káàtìkà nígbà kí wọ́n fi káàtìkà yẹn bẹ́ẹ̀ oṣù méjì náà wá fi ṣe wọ́n dẹ̀ fún dé ìtẹ̀lẹ́ because tọ́ba ní pé ká ṣẹlẹ́sàn lẹ́nu kò ní because a prepare for election tẹ́lẹ̀ káàtìkà yẹn kó ṣiṣẹ́ yẹn síwájú kí wọ́n lè bá wa election yẹn á lè jẹ́ authentic òní jẹ́ pé èèyàn kan náà lè máa dúró ní as a candidate ní ìjọ yẹn ká máa ṣe election MAAN. National orúkọ tèmi ni Abdulateef Àtúnṣe ọmọ Kẹ́hìndé mo jẹ́ chairman Èjìgbò zone mo tún wá jẹ́ báyìí chairman gbogbo chairman lè ti ṣe council chairman Lagos State gbogbo bàbá wa ẹ dákun nítorí Ọlọ́run Àná Muhammad ìmá sábà fi ọ̀rọ̀ Ọlọ́run àtànábì sọ̀rọ̀ Ànábì ní sayyidil qawmi khadimuhum gbogbo ẹ̀rọ bá ti dùn lórí nìkan kó má rí rẹ̀ nírí olórí kó má rí rẹ̀ nírí ọmọlẹ́yìn ọ̀gá wa gbogbo ẹ̀yìn bàbá wa ikú wà lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ń fi ẹ̀rẹ̀ ibi yí ọ̀gá wa ó fi yí gómìnà wa ní ìwọ̀n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ọ̀rọ̀ president ò ṣe president gbogbo chairman mo ń sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí gbogbo àwa chairman pátápátá Lagos State tá a jọ sọ òun ni mò ń sọ jáde yìí ó ní pé nígbà tí a gbọ́ wípé wọ́n ti ṣe election wọ́n dẹ̀ ti yan president next meeting tá a máa ṣe gbogbo tí ń jẹ́ àwọn chairman pátápátá ni wọ́n yarí ẹgbẹ́ mi gbogbo tí ń jẹ́ chairman pátápátá
òun ni wọ́n yarí níjọ́ náà. Àwọn tí wọ́n lè jẹ́rìí sí pọ̀ níbí ẹ̀rí wọ́n wá yarí ìpínlẹ̀ àní kò sí nǹkan tó jọ. Àwa sọ̀rọ̀ ìpolówó tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ akọ lẹ́tà kasẹẹti ẹ̀ sáwọn bàbá BOT àyọ̀ àwọn BOT náà kọ́. Àwọn èèyàn níbí báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ju àwọn kankan síbì kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ju àwọn kankan síbì kan àwọn bẹ̀rẹ̀ kọ́ ni mo lọ a dẹ̀ mú lẹ́tà nílò a mú lẹ́tà náà di national journal a dẹ̀ fi síbẹ̀ báyìí tí wọ́n báyìí tí kọ̀rọ̀tì lórí fóònù mi máa gbé jáde a fi síbẹ̀ ẹ má bínú bàbá ọ̀rọ̀ gbogbo chairman ló jẹ́ kí n máa sọ eléyìí a dẹ̀ ṣe bẹ́ẹ̀ next meeting tá a padà a rí pé ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe etí ó ṣẹlẹ̀ yẹn fún ti ó ṣe ti election ṣe ti president ó ṣe president gbogbo chairman wa yarí wọ́n yarí fún ọ̀gá wa lọ́nà lọ́wọ́ pé a ní níbi iṣẹ́ ṣe bí ibi ilẹ̀ tí ń rí owó tẹ̀ mú lọ national ó dá gbogbo wa àti ẹ̀wá dáwó a yarí níjọ́ náà lọ́wọ́ ibẹ̀ ní gbogbo wa àdáwó bí ilẹ̀ council chairman ó lè sọ fún mi ní tó bá ti rí bẹ́ẹ̀ ẹ fi dá mi àjẹkọ̀ gbà kó nulẹ̀ a sì wó nulẹ̀ ọ̀gá pè wá ní ipe ní ká ṣáàjọ tó ní olóhùn àwọn máa mọ nǹkan táwọn máa ṣe sí ọ̀fẹ́ kẹgbẹ́ dàrú èmi náà ni mo tún wá jáde nígbà tó ga ti bẹ̀ wá èmi náà mo tún jáde padà ọ̀gá wa ló sọ̀rọ̀ ń bí mo ṣẹ̀ tún wá pe gbogbo àwọn chairman alhamdulilayi ipe ní ọlọ́run ní ìta bá sọ wọn kò sí wa lẹ́nu nígbà tá àríran ríra wa káwọn sọ pé a jẹ́ olórí ibì kan àwọn abẹ́lẹ̀ ìjà àwa ṣe bí nǹkan ìyẹn tó ṣe máa ṣe kí ni tí gbogbo ẹ ṣe máa papọ̀ mọ́ra wọn. Wọ́n ti sọ fún mi rí pé ní àwọn tọ́wọ́ stéètì yẹn wọ́n sọ pé mi pé mo gbọ̀ nítorí kí ni nítorí pé mi máa bẹ́lẹ̀ ìjà ṣíjà àwa jà ní ẹni tí tọ́lọ́rọ̀ ọba gbé sí nìkan kò lè débẹ̀ wàláhì kájú ṣe àwọn àtẹ́tì èyí tó ní kí n máa wá ṣe ṣé mo expect ẹ ni ọ̀gá wa ló sọ ṣé mo expect ẹ mo tún sá àmọ́ ibi tí mo ń bọ̀ òun wá ní pé ní gbogbo tí ó mú ẹgbẹ́ yìí tí ó fi tù ẹ̀yin bàbá wa aleikum ó dọwọ́ yìí o ẹ wo bí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bọ́ ṣe tó ẹ wo bá ní Muhammad ṣe tó lóòótọ́ gbogbo èèyàn kọ́ ló máa fẹ́ràn yàn ṣùgbọ́n àfẹ́ lágbẹ́já àfẹ́ lámẹ̀dù àwa bí ń ba gbogbo Nàìjíríà máa Nàìjíríà àwa bí ń bàjẹ́ bàbá ẹ̀yin bàbá wa with due respect sir èmi náà fi bàbá wa láti Kwara mo fi Ìlọrin tí mo ti jẹ́ ọmọ Ìlọrin lè mi mo wá fi bàbá ṣe Tajil Adabi mo fi bẹ̀yìn bàbá bàbá ṣe Kamaludin Al-Adabi mo fi bẹ̀yìn mo fi bàbá ṣe Adam Abdullah Al-Alori mo fi bẹ̀yìn mo fi bàbá ṣe Abdulrahimi Abata oníwàásí àgbáyé mo fi bẹ̀yìn bàbá gbogbo bàbá yìí kí wọ́n máa dárúkọ ọlọ́gbọ́n máa gùn mo fi bẹ̀yìn ẹ dákun nítorí Ọlọ́run ẹ jẹ́ kí màmí dúró ẹ bá wa ṣe bó ṣe tọ́ ẹ lè bá wa ṣe bó ṣe yẹ kí là ń gbà ṣọwọ́ là ń gbà ní àbí kí ni ẹjọ́ torí Ọlọ́run ó yẹ kí gbogbo ẹ̀ kó bọ́ sí rọrùn láàáwúlà wà láàpù wájà. ọmọ ṣe ní inú gbọ́dọ̀ pé àwọn bàbá wa wọ́n ti pick gbogbo points rẹpẹtẹ kásẹ̀ lẹ́sẹ̀ lónìí kí á ti kà lónìí kí ẹ ti pẹ̀lú mọ́ wọn. bí o ṣì onígbà ká sọ̀rọ̀ bí wọ́n fẹ́ gbé wọ́n tó. lẹ́gbẹ́ ẹ̀yà kan tún ṣàwọn tó tọ̀ minimum of 5. tó yẹ wá kéèyàn tó kú ní ètí ìjẹ pẹ́sidẹ́ǹtì tí gbogbo alábì ti kú ní òsì ní fọ́tò rẹ̀ yìí. òkú wọn ní kò tí ì jẹ pẹ́sidẹ́ǹtì ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì káwọn sọ pé wọn ò lẹ́nu ìlú ìtò kọ́mpútẹ̀ láti ọjọ́ ẹgbẹ̀rún adẹ́kọ̀tún bàbá abẹ́rẹ́ ọkọ̀ máa dínkù fún iṣẹ́ ń gbà tó lè máa lé sí ilé rẹ̀ let's call it spade a spade. so ṣùgbọ́n èèyàn márùn-ún wọ́n lè kú mẹ́ta ever make any effort but ẹ̀ lè bá ẹ̀wọ̀ wọ́n lọ discuss ẹ̀ lónìí. ìṣòro kan gọ́ọ̀mù ìgbọ́dọ̀ sọ̀rọ̀ tí gọ́ọ̀mù bá ti sọ òun ló máa kó wa odò mélòó odò méjì. President Bush will have got that opportunity as well, but
wọ́n contest wọ́n bá gbọ́ contest yẹn wọn ò nílò license ṣe wọ́n bá tó òkúta bá ṣe fàájì. Man, up national, ọ̀pẹ ìfọ̀lọ́, nípẹ́ lọ́wọ́ ọlọ́run, nípẹ́ ọlọ́run kà ní ọ̀pọ̀ àwọn ẹ̀rọ àwọn ẹ̀rọ iṣẹ́ agbára mi. Màá kí ẹ̀yin bàbá wa lábìrì bàbá chairman, olórí àwọn àgbàlagbà lóko, àwọn ọ̀gá tó ti kọjá lórí president, òkè ìgbẹ́ dárúkọ, nítorí àsìkò. Tọ́ba ní tanilú ẹ̀dùn ìdílé yìí. Upman. Wàdà èmi yìí. Ọmọ ẹ̀kọ́ ìkúgbà náà lóko. Because gẹ́gẹ́ bí ọmọ yín, orúkọ mi ni Alhaji Isaac Isa, current governor man Lagos State. Tabaníkà wo bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ẹ má bínú ẹ̀yìn bàbá wa o. Ìkúrú ẹrù jù. Ọpẹ́ ìfọ́nà pé ìjókòó ìwáyé. Wọ́n àbẹ́ kó ṣe é ṣe o, wàláì lọ́lọ́ nǹkan ni, wàláì. Ìjókòó tẹ́ ẹ̀rí dáyà gbàgbà jókòó yìí, àtàwọn chairman àbí àtàwọn ayédàsí. Àwọn kan jókòó pé láyé pípé wáyé. Gómìnà kó o gbọ́dọ̀ ẹ̀kọ́ ṣe o, Upman, kó o gbọ́dọ̀ gbà wọ́n láì kọ́ ní kí ló mẹ́fà mi lẹ́rù, kí lẹ́yìn bàbá mi wà, tọ́gà mi wà, Upman. Ìtọ́jẹ́ ìgbé ni wọ́n fọ́ pẹ̀lú yọ ọmọ tó lè tóbi, ọwọ́ ọ̀gá mi ò ní gbà àṣùṣù lára. Ṣé rí ní ọ̀rọ̀ rẹpẹtẹ tó ní pé bọ́ọ̀lù tó bá sọ ọ̀pọ̀ ti sọ ìdúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ yín. Ìjókòó yìí ọlọ́mọṣe ní àjùmọ̀ láàrin wa. Gbogbo àwọn atẹ́pẹ́ àyìn àti tàlú wa ọlọ́pàá tó lè sọ àgbà padà. Àwọn tá a wá ní mo ṣe ń gbà yín náà ẹgbẹ́ kí mo ṣe ló súnmọ́ àjù àtàwọn tó wà lábẹ́ òkúta òun ló súnmọ́ ju ìṣòro olùṣọ́. Àwọn tó wà láti Port Harcourt ìṣòro olùṣọ́ alápapọ̀. Tí a bá délé kábàlì ìṣẹ́jẹ́ èmi president of MAAN Lagos State mo ń jẹ́ kí gbogbo ilé mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ń chairman mi tí Ọlọ́run fi fi abẹ́ mi tó ń dùn mí lọ́dọ́ kọ́ wọn fi gbégbé síwájú pé kò sí nǹkan tó ń jẹ́ election national ní Lagos State. Upman because election tó wọ́n lé lóko mẹ́kọ̀ọ́ gàgà lórí ọtí Lagos State pẹ̀lú síbẹ̀ iṣẹ́ election elected governor kò dẹ̀ sẹ́ executive nǹkan tó wà bẹ́ẹ̀ tó ní díẹ̀ yìí náà ẹ má yẹ ká fa ọ̀rọ̀ lọ títí. Upman kò sí nǹkan tó jẹ́ election national president. Ẹ̀yin bàbá wa ní kẹ́ bá ṣe bí election ṣe máa ṣe bó ṣe máa ṣe wáyé. Kí àtìkà kọ́kọ́ wáyé kó wáyé lẹ́yìn kí àtìkà kọ́ ọ̀nà máa lò gbàgbé kó lò lọ ẹ̀yẹ máa fún ọ ní tàbí máa lò kọ́ ààrẹ bí election national ṣe máa wáyé. So ìtọ́ máa kébé ewu ẹ̀yẹ máa kébé ewu. Upman lẹ́ẹ̀kan sí kẹ́ bàbá wa. Di Ayélára tí gbogbo wọn ti wọ̀ ní pẹ́ẹ́pẹ́ ní Ayélára yìí kòkòkòkòkòkò. Ọ̀rọ̀ wáyé nu lé ó pọ̀. Ṣùgbọ́n ibi tá a fi sí ni pé àwọn tí ẹjọ́ wọn ti wà ń kọ́ọ̀tù tá a ti pè lẹ́jọ́ àfàwọn yẹn sílẹ̀ di ọjọ́ kọ́ọ̀tù. Àwọn tí wọ́n gbórúkọ wọn jáde yẹn, àwọn tá a yàn fún ara wa tó jẹ́ bona fide mẹ́mbà ẹgbẹ́ wa àfẹ́ wọn mọ́ lẹ́yìn tí kò sọ pé wọn gbọ́dọ̀ ṣe kọ́kọ́. Wọ́n lọ dáwọ́ wú ní ọwọ́ ara wọn, àwọn ni wọ́n kà jáde yẹn. So nígbà tó lè fi kárúkọ wọn jáde, afaramọ́ àbí afaramọ́. Gbogbo 7 estate tó wà ní afaramọ́ àbá afaramọ́. Kí àwọn yẹn tó kú ọkọ wọ́n suspend wọn ìjẹ́bílẹ̀ títí ìgbà tá a máa gbẹ́jọ́ pọ̀ ní court. Nípa àdí eléyìí ẹni tí tọ́ bá ṣe ìlẹ́gà ni. Àwọn tó kù tọ́ bá pàdé wá court orúkọ wọn wà ń bẹ̀. Wọ́n máa wá sí court àjọ máa pàdé ara wa. Upman kẹ́síkà chairman ẹ̀yin ilé ní decision wá sọ pé kẹ́yìn ọ̀ ẹ̀yin ilé jókòó kí a ti kà ẹ̀yin ilé ẹ̀yin lẹ́jọ́ kọ́ yìí ní ìtọ́jú ìṣẹ́bọ́ kẹ́bọ̀ jọ. So ní ìtọ́ jẹ́ pé ẹni tí wọ́n bá yàn kẹ́ bá wọ́n yàn bá fẹ́ gbogbo ìjókòó yìí náà máa dúró. Àdúrà tiwa ni wípé kí ọba mi ọba aláwọ̀ àbí kí ó bá wọn tò ẹgbẹ́ MAAN
kò ní jù báyìí lọ láti ìlú ṣàlórí fún àwọn ọmọ Yorùbá. Adéròmú Kazeem lórúkọ tèmi, ọmọ ọba ní Sàárẹ̀ Olú. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa.